Àlólóńgí ní ti gàjà o. Dégúnlé olóńgí ní ti gàjà o. Ojú mi ti tólé, ojú mi ti tóko. Ṣẹ́rí nílé àgọ́dọ̀, ojú télé TV ṣó ní kẹ́ máa wò nílé. Ojú télé TV. Àwọn lèèyàn ṣáńkó, àwọn lèèyàn gbogbo mi ó sì ṣàǹkàrí àgbáyé. Ojú télé TV. Má yìí kò tiẹ̀. Dùn gbọ́ngbọ́n àwọn èèyàn wá lóríṣiríṣi, inú wọn dùn, wọ́n gbàdúrà, àdúrà gbàsà. Ọjọ́ yìí kìíní kan la kíyèsí, a rí pé ọ̀rọ̀ kórè là ń sọ lọ́wọ́. Ṣàdé náà ni ẹ tún wọnú ọ̀rọ̀ ewé àti egbò. Èyí náà ló wá mú wa, ta fẹ́ béèrè pé bàbá, ta bá ń sọ pa ewé àti egbò nínú ìjọ mímọ́ ìjọ Celestial, ṣé nǹkan tí ó tọ́ ni? Kí ni ipa ewé, kí ni ipa egbò nínú ìjọ Ọlọ́run? Sórí nǹkan tí aláìmọ̀kan fi ń ṣera wọn ó pọ̀ o. Tí aláìmọ̀kan ṣe kí ni? Tó fi ń ṣe rẹ̀ ló pọ̀. Tó bá wo ìwé Ezekiel 47 verse 12, Genesis 1 verse 29, ó ní mo dá ewé àti egbò fún medicine. Ẹ lọ máa jẹ ewé bẹ̀ yìí. Dẹ́kí bàbá yín àkọ́kọ́ yìí kó fún lórúkọ, kó pè léfinrin, àbí kò yé yín, kó pè ewúro, kó pè gbogbo ẹ̀. Then herbalist àkọ́kọ́, ìyàwó Adam ni ìyá ẹni herbalist tó kọ́ bàbá elégbògi, ó kọ́ lọ́dọ̀ ìyá ẹ̀, ó tún wá ń ṣe bí wọ́n ti márì náà ń sìn. Bẹ́ẹ̀ ni sà. Ókè ọbẹ̀ wo ló máa ń pàdé lálẹ́ tó máa ṣe? Ewédú ni o. Ewédú. Àtomi ọbẹ̀ tó dáa. Àtomi ọbẹ̀ tó wá láti Ìbàdàn àbí? Wá láti Kwara ló ti wá. Ókè imú ẹran àti àgbọ̀nsẹ̀lẹ̀ àti pọ̀nmọ́ àbí? Wo kìríkìrí ẹran. Wọ́n ti sọ lórúkọ náà ni o. That your wife is a herbalist. Toro ó ń pògbẹ̀ wá. Ó ti mú irú. Bẹ́ẹ̀ ni. Ó ti mú ewédú. Ó tún fi ládìẹ̀ sí àtàkùn. All the list of nǹkan tó lọ́n create láti ṣe ara ẹ lóore. Then nígbà tó bá ṣe úgú àti gbúre pọ̀. Bẹ́ẹ̀ ni, àti ṣọkọyọkọtọ̀. Wọ́n ló mọ gbogbo ẹ̀ ṣe bọ̀dù kò sí wàhálà. Ṣé nǹkan tẹ̀mí sọ? This is herb. These are leaves combined. You combined all the leaves together. You get what I'm saying? Yes, sir. So automatically, tó bá wo òwú tí à ń já lóko yìí, cotton wool, òun ló fi ṣaṣọ yìí. Then again, tó bá wo shear, tó bá wo skin shoe yẹn, the skin of leopard, the skin of crocodile. These are what the Lord has already said for us. Then go to Psalm 109, Psalm 109, 14, Revelation 22, verse 2. Then Exodus 15, verse 22. Then Judges 9, verse 8 to 10. Then Jeremiah 8, 22. Mark 2, 15 to 17. Then Mark 12. And Mark 9, verse 12. Then Isaiah 37, verse 21 to 23. Isaiah 43, 19. He's telling you about the herbs. Revelation 22, 2. Ó ní láàrin òkókó yẹn lọ. Ológun igi méjìlá síbẹ̀ fún ìmúláradá àwa èèyàn. Téèyàn bá ní jẹ̀díjẹ̀dí, á gbo efinrin pẹ̀lú àdídúdú. Àmú, àdúró. Ọjọ́ kan lẹ́nìkan bímọ mi báyìí. Ọmọ ìjọ ni nọ́ọ̀sì, iná sáré wá gàràgàràgàrà. Obìnrin yẹn ẹ̀jẹ̀ ò dá o, ẹ̀jẹ̀ ní ṣan ẹ̀jẹ̀ ò ṣe kí ní òkè. Ẹ gba powder tí mo ní sílé yìí o. Tẹ́ bá ti débẹ̀ o, ẹ kàn bú sí ẹ̀jẹ̀ yẹn lórí páàdì, ẹ kàn bú sí. Wọ́n dẹ̀ ṣe bú sí kankan obìnrin yẹn o, ẹ̀jẹ̀ tó ti jáde lára ẹ̀ náà bú sí. Then ẹ̀jẹ̀ dúró, àláfíà dé. Ṣebí ewé náà ni inú ọgbà yìí náà ni mo gbìn sí. Then ojú tó dọ̀tí tó ń ṣe cataract glaucoma ẹ̀ ń sìn. Mo léwé kan mẹ́ẹ̀ tó bá ti fún lójú ẹ̀. Láàárọ̀ ọjọ́ kejì, gbogbo lẹ́tà tó ò lè kà. Wàá bẹ̀rẹ̀ sí ká mo lè fi sójú tó gbogbo ojú tẹgbẹ́ yìí sójú yìí ti dọ̀tí jù. À ń fọṣọ, à ń fọ bàtà, à ń fọ mọ́tò. Ìgbà wo ló fọjú ẹgbẹ́ yìí? A gbọ́dọ̀ máa fọ̀. Aláti máa fọjú lẹ́ẹ̀mejì lọ́dún ewé ẹ̀ wà. Nínú bí? Nínú ọgbà yìí. Ẹ máa fi hàn wá sà, àwọn èèyàn wá fẹ́ rí. Ẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ fẹ́ lọ wú lọ́lé yín máa fún yín. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀? Ẹni tí ò gbọ́n làwẹ̀ máa ń gbò. Adébóyè ti jẹ́ ẹ̀fọ́ rírò pẹ̀lẹ́jà gbígbẹ pẹ̀lú panla and everything. Ó ṣe dórí àwọ̀ ó dórí àgàwọ̀, praise the Lord. Ẹbí ò sí ẹbí ti kúrò ní wàhálà ẹ̀. Owó olówó yìí náà ni ìjọba ọjọ́ ti yẹ. Owó olówó dùn náà. Ọmọ ọlọ́mọ ló máa ní kó dé tòrútòrú. So ewé àtegbò tí wọ́n bá tètè láyé wọn,
wọn ò ní lè rí wọn rẹ́ jẹ tó yìí àwọn ọmọ ìjọ tó wà bí mọ̀ tán bá sì kan lẹ́fù lọ́jà yẹn tẹ́fọ̀rí bá ń fọyàn ń sìn ewé kan wà lẹ́yìn ibẹ̀ yẹn tó bá ti rá tó bá ti fi símú ẹ̀ méjèèjì báyìí ẹ̀fọ́rí ti lọ instantly. bàbá èyí tí ẹ̀ ń sọ yìí. yes sir ètò ní. ètò tá à ń jẹ ṣùgbọ́n mò ń sáré ọlá mò ń sáré ọlá. ẹ sà inú tó láyé is the book of Proverbs 3 verse 14 to 17 only what you are going to become in this world is in your left hand. ọwọ́ òsì. ló wà ó lè sáré ọlá ó mi kò fẹ́ fi kẹ̀kẹ́ kọlu train ó lè sáré ọlá irú mọ́tò wo náà kọ́ dálẹ̀ láyé tó wà ní bíbélì irú mọ́tò wo ní Jésù kù. kẹ́tẹ́kẹ́tẹ́ ni. nínú àwọn ẹran tó dáná ọgbà ẹ̀dẹ̀ náà ni bọ̀dù kí ni Ọbásanjọ́ ń gùn sí kí ni Tinubu ń gùn kí ni Adébóyè ń gùn kò bá ti Jésù mu kò bá mu that's the problem tara wa la ń ṣe ń sìn then lẹ́yìn yẹn again nípa tewé àtẹ̀bò kí la ṣe láyé yìí tá à ní jáwé dẹ́ni kan tó lágbára jù ní kan tó lọ́hùn dání òjò ó dẹ̀ ń ṣàlàyé fún wa pé you cannot have rain if your cloud is not filled up with water you cannot have rain as we are sweating you are sweating we are adding to the evaporation then when it's around where is it Thursday rain can come if one more time tẹ́sọ́wọ́ nínú ilé ó máa dáná omi yẹn ó máa múná omi yẹn jáde. òun náà. yes àwọn èèyàn wá sọ fún wa pé nǹkan easy kò easy ẹni tí ò níṣẹ́ ò ní blessing. ẹni tí ò níṣẹ́ kò ní blessing. má sọ pé God bless you he's in pain. ẹ jẹ́ ká tàbá ìwà gbà lè máa sọ kíní kí gbogbo wa dúró lórí òtítọ́ ikọ̀ wọn yóò nílé kò yẹ ká pẹ́ ní chọ́ọ̀chì ṣé bá kí pẹ́ lọ́sípítù ibi tí ìlera wà pẹ́ńbẹ́ tó máa ti stress ẹ̀rọ wọn ní wà ókè ẹ̀rọ bẹ́ẹ̀ ṣe ló yẹ kó rí chọ́ọ̀chì bẹ́ẹ̀ náà ló yẹ kó rí mọ́sálásì ní ìsìnkọ́dún ṣe fẹ́ parí ìsìn 48 hours with Christ 92 hours with Jesus and 92 hours with kí làálà ń ṣe lọ́dọ̀ ẹ̀ ṣé Jésù rí ìdí tó tó yẹn ni kí lẹ fẹ́ sọ nípa 42 hours lọ́dọ̀ lọ́dọ̀. bí àkàtà ń fẹ́ wọn kò tí tẹ̀ wọn lọ́wọ́. kò wọn ò lè rí kankan lọ́dọ̀ ẹ̀ wọn ò rí ẹni tó gbé wá gbé ní ká máa bọ̀ ní rìdíìmù yàrá wọn ni Jésù wà Adébóyè àtìyàwó yìí náà làtúrí nígbà tá a tún kúrò mẹ́ta tún lọ sọ́ọ́dún tá a tún lọ rájí ọba Oyèdèpọ̀ àtìyàwó yìí náà làtúrí bá a ṣe ń bọ́ lọ́wọ́ kan náà bọ́ sí kejì gbogbo àtijẹ́ yìí náà ni Jésù ò náwó Jésù ò tẹ̀ anybody kó rẹ̀yìn jẹ́ Jésù sọ bẹ́ẹ̀ Deuteronomy 28 ó ní yóò ṣiṣẹ́ tí ìwọ bá fi ara balẹ̀ gbóhùn Olúwa Ọlọ́run rẹ̀ ó ní ìbùkún ni yóò jẹ́ fún ọ nígbà tí ìwọ bá wọlé ìbùkún ni yóò jẹ́ fún ọ nígbà tí ìwọ bá jáde lẹ́ni ìbùkún ni yóò jẹ́ fún ọ tó bá dá ọwọ́ rẹ lé ó sì ń lé wọn máa rántí ẹ̀ fún nǹkan rere postmaster àgbé wa lẹ́ni miracle tá a dẹ̀ ń sọ yìí náà kò sí miracle ní redeem kò sí miracle ń ṣẹlẹ̀ kò sí miracle ní Deeper Life kò sí lọ́dọ̀ Oyèdèpọ̀ kò sí ní Deeper Life kò sí lọ́dọ̀ Christ Embassy irọ́ kò sí ń bẹ̀ àwa káàkiri àrí ń bẹ̀ ibi tó wà nú oko bẹ́ẹ̀ nígbà tó gbin ọ̀gẹ̀dẹ̀ kan tó dẹ̀ máa hù jáde ó dẹ̀ sọ ọmọ méjèèjì tó dẹ̀ sọ 50 nígbà tó dẹ̀ gbin àgbàdo ẹyọ kan tó máa gbọ́ ọmọ jáde ó gbé mẹ́rin pọ̀n nínú bọ́ọ̀dù mẹ́rẹ̀ẹ̀rin ó fi ṣe ẹ̀wà ò lè jẹ́ tán it's not a miracle ibi tí miracle wà ní bọ̀tún wọn ní jẹ́ ká lọ ọbẹ̀ wọn rántí gbàtà Adébóyè máa kọ́ bẹ̀rẹ̀ irọ́ 10 years ago ó ní open heaven máa nà lẹ́nu dẹ́dẹ́ wàhálà ẹ̀ pọ̀ gan o wàhálà ẹ̀ pọ̀ tí ẹ ju tèmílẹ̀ mẹ́fẹ̀lẹ̀ lọ lórí àwọn èèyàn dúdú yìí o ó lóun fẹ́ ṣe church sí gbogbo street káàkiri 500 meters ó wá jẹ́ bí iná nepa ó tiẹ̀ mọ̀ bó ṣe rí ó ti mọ̀ pọ́nà máa bàjẹ́ wọn ò ní lè ráyè gbowó wá síbẹ̀ ẹdún tó pa ní ibò tó kọjá iye àwọn tó kó sínú rìdíìmù tó ń dìbò àkéésì Tinubu. bí a fẹ́ tẹ̀yìn rere ni. ìkó sí ìrere kan àwọn náà ní ìrere lára ìrìn owó náà ní lára ìrìn jìbìtì ṣe bá ọmọ ẹ̀ ló pe àwọn pásítọ̀ ẹ̀ ní kóòtù yẹn ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tó yẹ pé bàbá rere kọ́ ló bí ṣọmọ mi tí wọ́n bí níjà lára mi lè pè yàn góòtù níbo ló ti rí níbo ló ti gbọ́ nígbà tá a lórogún mi ò dé mọ bẹ́yàn ṣe pé nígbà táwọn ṣe fẹ́ ṣe pé ẹ̀rọ rí èèyàn bàjẹ́ báwo ló ṣe fẹ́ bàjẹ́ nígbà tí mo tọ́jú wèrè tí mo dẹ̀ mọ wákàtí tó máa fi gbádùn màá lórí èèyàn kan bàjẹ́ orúkọ ọmọ nǹkan bàjẹ́ ẹnìkan sọ̀rọ̀ sí mi ó máa kú ni ó máa ṣe kí ló kàn mí pẹ̀lú kíkú ẹ̀ tí yóò bá dọ̀là tó yí padà ńkọ́ èwo ni kájà kákú kò sí gbogbo wọ̀nyẹn bẹ́ẹ̀
So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó sọ is ewé àti egbò is more genuine than we are just mirage ní gbogbo ẹ̀ mere fallacy ní gbogbo nǹkan tó rí wọ̀nyẹn. ká mú kánṣẹ́ ká fi wẹ̀ gbogbo ẹ̀ ọ̀rọ̀ wa lè là. wá tí o bá wò nísìn tó bá mú efirin scent leaf tó bá gbó tó bá fẹ́ lọ ṣe interview of anything kò great ọ̀sẹ̀ lux any white soap kò kó sínú ẹ̀ kó wá fún mi àgùn díẹ̀ sí kò fílẹ̀ for 3 days pẹ̀lú psalm 1. ẹ fáwọn èèyàn nìyẹn o. anyway àbí tẹ bá dé wọn máa gba ti yín bọ̀kẹ́ tó bẹ̀rẹ̀ sí wẹ̀ ẹ máa já scent leaf yẹn fresh one ẹ gbé kanú ahó adàbọ̀kẹ́ yẹn brew tea wàá dà sí bucket tó bá di the 11 lóru wàá lọ dà sí bucket wàá bu iyọ̀ sínú ẹ̀ pẹ̀lú ọwọ́ méjèèjì wàá kàn fi ṣanra kò lọ dùbúlẹ̀ gbogbo ibi tó bá wẹ̀ lọ gbogbo tí wọ́n ti gbé ọjà tí ò ta everything ó máa ta then even ọ̀bọ̀ tó rí yẹn tó bá gun tó dà sínú omi kó dà Miss Paris sínú ẹ̀ kó ṣéèkì ẹ̀ kó bẹ̀rẹ̀ sí wọn wọnú ṣọ́ọ̀bù ẹ̀ ọjà tó máa ta dáadé àyà ẹ̀ lẹ́nu náà àdúrà ò lè ṣe rice àdúrà ò lè sanwó yàn ṣé báwọn tó ń lọ ṣọ́ọ̀ṣì ló ń jẹ gbèsè kí lọ́wọ́ gbogbo rìdíìmù lọ́wọ́ gbogbo sẹ̀lẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ yóò àwọn ló ń jẹ gbèsè àwọn ló ń jẹ láńlọ́ọ̀dù lówó nígbà tí táìmù tó ń ṣe ní church ti pọ̀ jù wọ́n wá church Monday wọ́n wá church Wednesday 24 hours with Christ 24 hours with Lucifer 24 hours kí lálà ń ṣe tó bá lo 24 hours nínú oko láì lo ajílẹ̀ ẹ̀sà after 3 months wàá mú kan gidi wá nígbà táwa ṣe ń kọ ebè tó bá ti dóko for 5:30 ká tó rí 9 o'clock àti mú 2,000 kọjá sá 2,000 ebè àwọn ìyá yẹn wọ́n ti ń gbin iṣu yẹn bọ̀ lẹ́yìn wa dẹ́ni gbọ́dọ̀ dẹ̀ jẹ́ kó oko ẹ̀gẹ́ lórí 4 acres of land wọ́n ti já gbogbo ìtí ẹ̀gẹ́ yẹn lẹ̀ káàkiri bá ṣe máa mí ìsara wọn ewé ẹ̀gẹ́ torí yẹn ewé ẹ̀gẹ́ pupa yẹn kò sí àìsàn tí ò kí ọ ewé ẹ̀gẹ́ pupa yẹn kò sí àìsàn tí ò kí ọ tó bá gbó pẹ̀lú omi àgbọn pẹ̀lú ewé tó ń fi ṣe ewé kan wà tó ń pè ní sandpaper ewé ìpín ẹ̀sà ewé ìpín àti láà funfun tó bá gbọ́ méjèèjì pọ̀ tó fi omi ọsàn rẹ gbogbo diabetes ti lọ́lẹ̀ sá. bàbá ìmọ̀ yìí níbo lẹ fi ṣe lè kún. ẹ̀bùn ní tó bá ti tẹ̀lé mi tọ kọ̀ọ̀kan gbogbo nǹkan ni máa mú easy táwọn èèyàn bá débi ìgbà mi ò mọ nǹkan tó torí ẹ̀ wá akúnlẹ̀ àgbà Jehovah Jésù Kristi Michael mímọ́ wọ́n á dẹ̀ gbé jáde bàbá mi ò ṣe bó rí bàbá mi my father is a member of Gospel Faith Mission àmọ́ àjáwé ńlẹ̀ wa àjá mọ́mí mi nìkan ló ń ṣe ọbẹ̀ ó dẹ̀ kọ́ mi mọ́ ṣe ń ṣe bẹ̀ láti kékeré náà ìyá mi bọ́kùnrin 9 èmi ní number 1 so èmi mọ́ dínú fún ìyá mi lẹ́ni bá fẹ́ kiri lákiri ẹ̀fọ́ lọ ó máa gbé bra ẹ̀ sí mi lọ́wọ́ nígbà àyà báyìí ó ní ibì kan tó ń ṣe ibi tó ń tọ́jú owó sí bí mo ṣe ń kiri yẹn mo máa kówó yẹn síbẹ̀ mi ò lọ́mú bọ̀ tó òun ló kírètì ẹ ẹni téèyàn bá sọ ẹgbẹ́ ẹ̀ náà lọ́rẹ́ ẹ mo ṣe sáàbù mọ́ mi títí mo ti fún ìyá mi lówó ọbẹ̀ nígbà tí mo wà ní primary 3 tí mo ti ń gbé páńpẹ́ sóko at everything ìyá mi ló máa bá mi dúró sórí páńpẹ́ yẹn tí mo máa sẹ́ẹ̀tì ẹ̀ a máa lọ gbé síbi tẹ́ ẹran gbà táìmù yẹn ẹran pápá àwọn ẹran ṣìgọ̀ nísà ẹran ti lajú kó tó lè rí ìgbìmọ̀ sí o láti kasam so that's it. bàbá ibi ọ̀dọ̀ ìyá tẹ ìyá sí yeah. kéèyàn sí. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.